káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. Ẹ̀wọ̀n kan ìyá yín Sunday Igboho la mọ̀ òun ló bá wa gba àwọn tí wọ́n kó. Àwọn tí wọ́n kó Sunday Igboho ló bá wa gbà wọ́n wọlé. Ẹ fẹ́ kú bí ní fi yín lọ́rùn sílẹ̀. Pé àní ṣe sóyìn irọ́ lẹ pa májèsọ́lá la mọ̀. Ìgbòho ọ̀sà la mọ̀ ọmọ aládìkún la mọ̀. Ògìrì ṣákọ́ Sunday Igboho ti dògìrì ṣákọ́. Ògìrì ṣákọ́ nínú igbó ni ògìrì ṣákọ́ wà tí ó ti ń rán ẹgbẹgbẹ̀rún ẹgbẹ́ lọ sí ọ̀run àrèmábọ̀. Kábíyèsí Ọlọ́run o. Bẹ́ẹ̀ni gbogbo àwọn ẹgbẹgbẹ̀rún ẹlẹgbẹ́ ọ̀tá ẹ̀ nínú igbó láwà tó ti rán wọn lọ sọ́run àrèmábọ̀. Mo tún ti kọ̀ mí síbẹ̀. Ó ti dúrọ́pù ni mo ẹ̀jẹ̀ padà wá ni. Sunday Igboho ti di ògìrì ṣákọ́ láàrin àwọn ọ̀tá ẹ̀. Lójú Sunday Igboho ní ẹ̀dọ̀ fóró ṣe máa ṣe wọ́n. Àṣẹ. Tó máa lọ sọ́run àrèmábọ̀. Àṣẹ. Lójú ọmọ Adéyẹmọ ní orí ti máa fọ́ wọn. Orí tó wá sùn wọn ò ní jí mọ́. Tó fi máa lọ sọ́run àrèmábọ̀. Sunday Igboho kọ́ ló ń rántí. Ó ti pẹ́ tí wọ́n ti ń ta ẹ̀jẹ̀ ọmọ Yorùbá sílẹ̀. Ó ti pẹ́ tí omi ìjẹ ti ń gbọn ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ni. Tí ò sí ẹnikẹ́ni tó lè gba ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ni. Àwọn alálẹ̀ ló ń gbanú Sunday Igboho ṣẹṣẹṣẹ. Bó ṣe wá wà yẹn, ẹni tá bínú obìnrin tó bá ń ro ibi sí ògìrì ṣákọ́ ni Sunday Igboho. Ibi á lọ máa bá wọn. Àṣẹ. Ẹni tí a fi abẹ gbé jáde nínú obìnrin tí ó bá ń ro ibi sí ọmọ Adéyẹmọ Adéníyì. Ògìrì ṣákọ́ wọ́n máa lọ sí ọ̀run dè ni. Àṣẹ. Tábàárí ẹni tó gbénú afẹ́fẹ́ ṣiṣẹ́ tó fi inú òrò òṣùpá àti ìràwọ̀ ṣiṣẹ́, ẹni tó fẹsẹ̀ sílẹ̀ tó wá fi orí rìn, ẹni tí ó dáwọ́ tẹlẹ̀, ẹni tó rìn sẹ́yìn nígbà tí gbogbo ayé rìn síwájú, ẹni tó gbórí tó pète bíbí sí Sunday Adéyẹmọ, ó ti di ògìrì ṣákọ́, wọ́n máa lọ sọ́run dè ni. Àṣẹ. Àṣẹ́gun. Àṣẹ́gun àṣẹ Èdùmàrè. Tó ṣe bẹ́ẹ̀. Ẹ ṣe ìyá mi. Tọrọ sókè. Kẹ̀kẹ́ lórí Yorùbá Nation Madam Ahmed. Olórí ikú Sẹ́múra ni kẹ̀kẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Èmi àlùmíwọ̀ ọmọ ajíjí ní bẹ́ẹ̀ tó sọ fún ẹ wípé irọ́ lẹ̀ ń pa kò lè ṣeé ṣe. Olórí ikú Ọlọ́run kíkó bí kò máa gé olómi. Mo fẹ́ fọwọ́ ni máa fi parálẹ̀ ìṣẹ̀. Ẹni tí wọ́n gbẹ̀yìn sí Mùsùlùmí ni o. Ó ń lò jáàbù ọkọ ẹ̀ àfáà ni o. Tí wọ́n jí gbé tí Sunday Igboho gbà wá lẹ́yìn. Ọrùn ẹ̀nà rè bí okó oníkọ́. Ó yẹ kó lọ gbà wálé. O ò ní lọ gbà wálé. Sunday Igboho ẹlẹ́bọ̀ yẹn ló tún lọ bá yín gbà wálé. Ẹ máa fẹ́ kú lálẹ́. Orí mi wò sọ̀rọ̀ wò. Níjọ́ tí wọ́n múra kẹ̀kẹ́ lórí Yorùbá Nation Madam Ahmed. Sẹ́múra kẹ̀kẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Èmi àlùmíwọ̀ ọmọ ajíjí ní bẹ́ẹ̀ tó sọ fún ẹ wípé irọ́ lẹ̀ ń pa kò lè ṣeé ṣe. Yorùbá Nation kí lẹ́ fi ṣe lógo wa. Tí ò bá ṣe ṣe lójú ayé àṣeṣe lẹ́yìn ẹ̀. Ẹni máa lọ kó mi àlọ. Ẹni máa lọ kó mi àlọ o. Ilẹ̀ Yorùbá yìí ò lè dáwóró. Ẹni máa lọ. Ẹ tó bá fẹ́ lọ sọ́run ni kó máa lọ. Kó máa lọ. Ẹ bá ti bá wa mute lórí TikTok, a máa drop yín ni o. Ẹ bá wa power tap o lọ́wọ́ ká gbé kẹ́ wà níbẹ̀ yẹn o. Máa fi síbẹ̀ bí 20 minutes. Màá dúró kí TikTok gbé yín wálẹ̀ ni. Ẹ bá wa power tap lórí ètò yìí. Orí olókun sáwọn wá gọ̀ ni. Ta ni ọmọ ní ìdí wa? Wọ́n bá ní Chief Sunday Igboho. Irú èmi ẹ dákun. Ẹ̀wọ̀ ẹ̀yìn. Irú èmi ọmọ àtẹ̀lú lókun. Ṣé gbọ́? Ẹni mọ̀ bàwé jù lọ. Tọ́ba ni tọ́ba rẹ̀ ni tínú ẹ̀bù tó ní. Ó lówó lọ́jọ́ ọ̀nà ìwà fún ọ ní èsì méjì pé dákun torí Ọlọ́run sọ́ọ́dá káàtì èmi àti ẹ̀. Ẹ pèlé ní. Ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀ wá ní pé bábá tí a ní ebó lówó lọ́jọ́ ọ̀nà ìwà ọ̀nà tí kálukú wá bàrò owó káwá búra. Ìyàwó àfáà Káwá búra. Bẹ́ẹ̀ni sọ̀hún omi. Ìyàwó àfáà ni wọ́n gbé. Tọ́lọ́yìn Sunday Igboho lọ gbà wálé o. Ìyàwó àfáà lẹni tí wọ́n gbé tí olóògùn lọ gbà wálé o. Ẹ̀yin wèrè tẹ́jú tẹ́lẹ̀ àwọn wèrè yìí. Ta ló bí wèrè yìí ná? Ta ló bí wèrè tó ń sọ̀rọ̀? Ta lẹni tó bí wèrè tó ń sọ̀rọ̀? Ìyàwó àfáà lẹni tó lọ gbà wálé o. Ó ń lò jáàbù o.
òun àti jáàbù náà lò how many days 17 days nínú igbó. Sunday Igboho olóògùn ló lọ gbà wọ́n wálé o. Sọ̀rọ̀ sókè wèrè. ta la fọ́jú àǹtà tó ló ń sùn nígbà tí ó sùn ta lórí. Àwọn wèrè. nígbà tí wọ́n ní Yorùbá nation Yorùbá nation Oòduà takataka jàmá sọ fún pé kò lè ṣe é ṣe. Wèrè o. Sunday Igboho ẹni tó ní làákàyè ni ó gbọ́n. Sunday Igboho gbọ́n èyí solókù làákàyè bí àwọn gọ̀ǹgọ̀ sún yẹn. Ìyá ẹ̀ gọ̀ǹgọ̀. gbogbo bí tó bá lè mú ẹni ẹlẹ́ni márùn-ún wọn yọ ọkọ̀ fẹ́ lọ ọbẹ̀. èyí ológun máa pẹ́ ni Sunday Igboho ń jayé ọlọ́njọ́ jẹ́ pé Ọlọ́run wájú di mùsùlùmí. sológun wa máa ń rí ológun máa ń nírú létí Sunday Igboho ni. ọba ológun máa ń nírú mọ́tò tí Sunday Igboho ni. ológun ni ọmọ lọ dá mi lọ gbogbo ẹ̀ dáadáa tí ọmọ ọlọ́mọ tó ọmọ fóní bí ọmọ èbó ọmọ tó gbọ́n kọ́lọ́ méje tí ọba yìí kọ́lọ́ wájú gba Islam Ọlọ́run dákun jẹ́ Chief Sunday Igboho gba Islam torí pé ẹ rí i pé àwọn ọ̀rọ̀ tí máa ń sọ jáde lẹ́nu wọ́n máa ní Ọlọ́run káábíyèsí Ọlọ́run àmọ́ bí kíní bá ti gùn náà yóò tó wáyé pé oògùn Ọlọ́run ti fi hàn pé oògùn ṣiṣẹ́. Mo fi Ọlọ́run ọba tó ní gbogbo nǹkan búra tó bá yẹ pé ń jọ wọn lọ mú Chief Sunday Igboho ọlọ́mọdé oríru ẹ̀ mọ́ o wọ́n bá kẹrẹ̀ jẹ́gẹ́ o tó bá yẹ pé jọ náà ó ní táwọn sọ́jà sì gan ebi ẹ máa ń gan nínú fíìmù abẹ́yẹ rí tó bá fẹ́ wá invade ilé ológun bí a ní bí dàgbò làwọn sọ́jà ọba gan ẹ dàbọ̀ wọ yín náà ẹ dìde dèrè ẹ máa gbálẹ̀. Sunday Igboho rí ṣe mo wá láìkì Chief Sunday Igboho òdodo ọ̀rọ̀ máa ń jáde lẹ́nu rẹ̀ fẹ́ni tọ́lọ́ bá ṣe lóní làákàyè ó ní ẹ wá ní kọ́ ọmọ tẹ̀lé Tinubu mọ́ èpè lówó ìbáyé gbogbo yín jẹ́ ó yẹ kẹ́ ẹ dìdúùsì àwọn nǹkan tó pọ̀ kẹ́ ẹ ń fa àwọn nǹkan tó pọ̀ ní ọ̀rọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ mú tẹ̀sìn rẹ̀ jáde ó ní gbogbo nǹkan láṣẹ ààbọ̀ ń bẹ àgbà táwọn bàbá tó lọ bá ń bẹ Tinubu wọ́n gbẹ́bọ ẹbọ òfin wọ́n gbẹ́bọ ẹbọ ọ̀gbà wọ́n ṣe ètùtù ọlọ́ wọ́n ṣàfòràn ọ̀jẹ́ wọ́n ṣe àgbélépọ̀tà ní kíní ń jẹ́ bẹ́ẹ̀ ó ní gbogbo nǹkan láṣẹ ààbọ̀ ń bẹ à ń gbọ́ kí ni sẹ́mọ̀ pé ọ̀rọ̀ yẹn ti múlà káyì lọ fún ẹni torí ẹ bá pé ṣùgbọ́n àkìtárù nẹ́ẹ̀sì láyà kìlú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lé nílà káyì táyé tán torí múkú ò lè tán láyé Sunday Igboho máa jẹun lọ ó jẹ́ nìkan ó ti ọgbẹ̀gbẹ̀ kò sí nílẹ̀ Yorùbá nation my food ní lábẹ́ àtẹlẹsẹ̀ mi wí bẹ́ẹ̀ tẹsẹ̀ mọ́lẹ̀ fún. ó ní lábẹ́ àtẹlẹsẹ̀ mi. ẹni tó bá mọ̀ pé Yorùbá nation bẹ lábẹ́ àtẹlẹsẹ̀ ń kọ́ fẹsẹ̀ jẹ́ ni wàláyì ẹgbẹ́ ọ̀pẹ́ mo búra nù bá a bá tún kó mẹ́fẹ̀ gan generation wa ìtọ́ bá kó mẹ́fẹ̀ Yorùbá nation ò lè ṣe é ṣe. kò lè ṣe é ṣe. mo búra pẹ̀lú Ọlọ́run ẹ wá sọ mi pé Chief Sunday Igboho àti Chief Gani Fáwẹ́hìnmí ẹ wá sọ mi pé wọ́n jọ ṣe pọ̀. Chief Gani Fáwẹ́hìnmí Gani Fáwẹ́hìnmí lọ́nà ọ̀run. Gani Fáwẹ́hìnmí Gani Adams sorry Gani Adams ẹ ṣeun jàre ẹ wá sọ fún mi Gani Adams ọjà Ààrẹ Ọ̀nà Kakanfò àbí ẹ tó bá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kò lè dọ̀bálẹ̀ fọba kankan mọ́. Abájọ. ẹ̀yin òpònú àfa lọ pé àwa mùsùlùmí àwa àfa súnà tá a dọ̀bálẹ̀ mọ́ ní alákatakítí ó ní kílẹ̀ pé Gani Adams Abájọ. ẹ tó bá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá kò lè dọ̀bálẹ̀ fọba kankan mọ́ torí ìdè ẹni tó bá ti jọba kò lè dọ̀bálẹ̀ fọba. ẹ̀yin tẹ̀ wo ṣó yìí ẹ bá mi wo ọrùn àfáà yìí ẹ bá mi wo ọrùn ẹ̀ dáadáa o ẹ bá mi wo ọrùn ẹ̀ dáadáa fídíò mẹ́ta ni màá play fún yín ẹ máa wá sọ fún mi bóyá wọ́n jọra wọn àbí wọn ò jọra wọn ẹ bá mi wo ọrùn ẹ̀. ṣé ẹ tiẹ̀ mọ́ torí kéde so àwọn ọ̀dọ̀bálẹ̀ bàbá àtìyá tí a mọ́ ẹ̀ ń pẹ́ àlọ́mọkọ́mọ kílẹ̀ wà pa àwọn ọba táwọn náà ọ̀dọ̀bálẹ̀ bàbá àtìyá wọn mọ́ àbí tẹ́yẹ̀ bá ti jọba ó ti kúrò lọ́mọ bàbá ẹ̀ ó ti kúrò lọ́mọ ìyẹ́ ẹ̀ ọ̀ bẹ́ẹ̀ bá lè ṣàlàyé fẹ́mi. arúgbó jẹ gbèrè ta ni ó sàn ìyẹwò náà Sunday àṣà ò tiẹ̀. ẹ wo ẹni tó sọ̀rọ̀ tán yẹn tí ọrùn ẹ dàbí wánà ọkàn ọrùn ẹ dàbí ìgò magi olómi ẹ wò pẹ̀lú wèrè tí mo gbé wá yìí sọ yìí kọ́ mo fẹ́ ṣe o sọ tí mo ṣe lọ́yẹ̀ tẹ́lẹ̀ ẹ ti padà fa wèrè lọ́yọ̀ lálẹ́ yìí mo fẹ́ fa wàhálà lálẹ́ yìí mo fẹ́ jà wípé ti ẹ̀ dúrọ́pù sóò mi mo fẹ́ fa wàhálà lálẹ́ yìí ni màá bú anybody ògún gbọ́ yálà ya yẹn rẹ̀ ní ṣe anything ẹ wo wèrè yìí ẹ wo èyí tó wé mosquito net sórí ṣé rí bí ọrùn ẹ ṣe rí
bí orí ẹ̀ ṣe gbọ́rọ̀ báyìí ẹ wo pẹ̀lú wèrè yìí màá tún wá mú ọ̀dọ́dọ́ òsínwín kẹta màá wá mú wá in conjunction ẹ bá mi ṣe plus and minus bóyá jọra wọn àbí wọn jọra wọn. Sunday Igboho ló bá wa lọ gba ẹni tó wà nínú igbó wá Àdìsá ọmọ aládìkún òòṣà ló lọ bá wa gbà ń la mọ̀ lólórí Sunday Igboho la mọ̀ lólórí Àdìsá òòṣà la mọ̀ lólórí ọmọ aládìkún la mọ̀ láṣíwájú ẹ máa kẹ́kù ni ẹ̀yin tẹ̀ ń wò sóò tó bá wù yín ẹ má pàwọ́ tààpù o ẹ má láìkí ẹ má sí ẹ o kí wọ́n fi gbé wálẹ̀ wọ́n tún padà wá nínú ìgbóná lálẹ́ Sunday Igboho la mọ̀ lólórí o Sunday Igboho la mọ̀ lólórí wọ́n ní kí Sunday Igboho di mùsùlùmí níjọ́ tó ń lọ ka mọ́lé kùrìsí ìlú ká ara pẹ̀lú pé mo dẹ̀ ka kùrìsí ìgùn ló yẹ kí ṣòmi kó lọ tó gbà tí mi tó bá wọn fẹ́ mi ka kéwú mọ́ ṣòmi kò sí wàhálà mo ti ṣe mistake ẹwẹ́ yín ẹ pé yín ẹjọ oúnjẹ yín àfa àti mo ṣó ń sìn eyín wọn dàbí ikú tó máa ń pa wọn ní ṣógúnlẹ̀ sọ̀rọ̀ wèrè. ẹlẹgbẹ arúgbó gbèrè ta ni ó sọ ìyẹwò náà Sunday àṣẹ ò tiẹ̀ lè fẹnu já wáyà àwọn náà mọ̀ wípé òlè tẹ́lẹ̀ ń pẹ́ ni ló máa fi ń jókun kiri ìwọ tó lè disappear tó lè rábọn ó mọ bó ṣe lè pòórá dé ìlú ẹ níbi tí wọ́n táwọn bá lè tì tó ti lọ ń da ìlú ẹrú ìwọ tó jẹ́. ó yá wá gbọ́ mo rìsáàfù ọ̀rọ̀ ẹ èsì ọ̀rọ̀ ẹ dè nínú alára gbígbẹ bí ẹja ṣáwá àwọn tí wọ́n kó ní Ìgbòho wọ́n ti kó wọn wo bòdè ṣáàdú Sunday Ìgbòho ti lọ gbà wọ́n wálé o èyí ní July 4th 2026 Àdìsá mọ́tàsọ́lá Ìgbòho òòṣà ó ti lọ gbà wọ́n wálé o ẹ máa kékù ni sọ̀rọ̀ wéré. wípé ogun Mọdákẹ́kẹ́ àti Ìfẹ́ ló parí ìjà tó wà ń bẹ̀ ìwọ tó jẹ́ wípé o máa ń disappear ìbọn o lè pàṣẹ kí ilẹ̀ tó lanu Sunday Ìgbòho fẹnu jáwáyà fẹnu ti kan pósí mọ́lẹ̀ ẹlẹ́nu jáwáyà ẹlẹ́nu bá ti bàtẹ́ olórí ibú ìlú ẹ̀ lọ́sọ̀kan ti ń jà lọ́sọ̀kan ti jà yẹn o ìlú ẹ̀ lọ́ ti lọ yìnbọn o tó ti fìbọn ń dà àwọn ọmọlọ́mọ kiri yẹn o ìlú ẹ̀ lọ́ ti ń fa wàhálà tó ní kọ̀kọ́ ṣe tó lè disappear débẹ̀ ṣẹ́rí Yorùbá ẹ máa gbọ́n ṣẹ́rí ọpọlọ yín tó wà tó sún sẹ́yìn yẹn ẹ máa fi gbọ́n ẹ máa tẹ̀lé ẹlẹ́nu tó jẹ́ pé ajá sáré owó ń jóná lẹ́nu ẹ̀ ẹ máa sátẹ̀lẹ́ tí ò lọ́pọlọ ẹ tó jẹ́ pọ́ máa lè ní nílẹ̀ Yorùbá. ṣé àwọn àfáà tí mo ṣó yẹn sì sórí pé ẹnu àfáà yẹn ṣe gbọrọ ọrùn ẹ ṣe dínrín ọ̀ríjìnà ọmọ Yorùbá tó bá fẹ́ gbẹ a máa fáìn ni àwọn ènìyàn máa ń pè ní ẹ̀hún awẹ́lẹ́wà tó bá fẹ́ lómi lára nínú wa ó máa lómi lára báyìí ni tó bá máa dúdú ajádú máa dán bí ìkórè sí i tó bá máa pupa ẹ jẹ́ kó dàbí òyìnbó ọmọge agúnlẹ̀ yìí ju ọmọge yìí fún jọ̀wọ́ tó bá kún níwájú ọmú ṣìkìṣìkì ṣéun ni yìí obìnrin yìí ó gbẹ tayàtayà ó gbẹ tayàtayà ló gbẹ ó ní ìkébè tún wà àti ìyókò lápọ̀jù ọlọ́mọge tó fi ń pèsè ọmọ Yorùbá tó máa gbẹ ó máa wẹ́lẹ́wà ni tó bá dẹ̀ máa sanra nínú wa ìwà wojú ẹ̀ bó ṣe rí sọ̀rọ̀ bí ojú àfáà tí mo play tán sìn màá play fídíò ẹ̀ tán màá wá tún play fámìlì yín tó jẹ́ ọmọ Fúlàní confam tó sọ pé ọmọ Fúlàní lòun màá wá ní kí àwọn yẹn bá mi wo fídíò mẹ́tẹ̀ẹ̀ta síra wọn tẹ̀ bá jọra yín sọ̀rọ̀ wèrè. Sunday tó jẹ́ wípé nǹkan tí ò lè ṣe láàrin 20 years aláwọn lè ṣe nísinsìnyí ẹni tó jáde àmọ̀tẹ́kùn tó ìwà ń bẹ̀ gan àwọn ìjọba ò tí ì fún wọn ló fún wọn ò tí ì fún wọn ní nǹkan tó ń tí ì sọ fún wọn pé kán ṣe nǹkan báyìí ó fi gbogbo àwọn nǹkan tó ń ṣe nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ló filẹ̀ ó lọ́n lọ dá ìrùkòló kan sílẹ̀ gbogbo yín ẹ̀ sátẹ̀lé ẹ̀yin dìdìrìn ṣé ní gbogbo àwọn ẹgbẹ́ tẹ̀fi sílẹ̀ tẹ̀sí. ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké ọ̀rọ̀ náà dùn ó dùn ọ̀rọ̀ dùn ó gbẹ tọmútọmú ó gbẹ tọmútọmú ó dùn sọ̀rọ̀. sátẹ̀lé Sunday Igboho yẹn ó máa tó ń yé yín pé ìgbà tí wọ́n máa padà wá ẹ̀yìn báyìí lè máa wá tòsí. àjà wá kankan o àwa ti bá Sunday Igboho lọ o Àdìsá la bá lọ àwọn padà wá o ó dùn wọ́n Àdìsá la bá lọ àpadà wá sọ̀rọ̀ wèrè. ìyẹn tẹ́ bá tẹ̀ tún lè wá tò sẹ́yìn tó lójú máa tì yín ẹgbẹ́ tẹ́ ti ń ṣe tipẹ́ tẹ́ ti fi sílẹ̀ yẹn ẹ̀ nílé padà ṣẹgbẹ́ yẹn mọ́ ṣé Sunday Igboho lẹ rí. ìwà wọn lẹ ń hù táwọn èèyàn fi sá fún yín ẹsẹ̀ wà tẹ́ ń hù táwọn èèyàn fi sá fún yín. àti yóò fẹ́ jọ yín lójúmọ́ ọ̀gá ọlọ́gàá tó jẹ́ pé ó ń fẹnu jáwáyà kiri ni tó jẹ́ wípé kò jámọ́ kankan nú ayé tó jẹ́ pé ẹnu báyìí lónìí òun lẹ́yìn tẹ̀lé ẹ̀yin òṣèwọ́n máa wòran ẹ̀ sìn ṣe báwọn ló wà mẹ́yẹn àbọ̀ òṣèwọ́n ló wà mẹ́yẹn kí ló ní ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ kò sí. ìlú ẹ̀ bá àgbà wọn wálé as e dey sweet us e dey pain dem as e dey sweet us ọmọ e dey pain dem as e dey sweet us
àti ilé ti ìtọ̀wọ́ olójú mi ojú fúlàní nìyẹn. wọ́n ti ń jà yẹn o tọ́ni wọ́n ti fìbọn ṣe àwọn èèyàn léṣe tí orí nǹkan kan ṣe sí orí ẹni tí ń ṣe sí tó bá wá máa sọ̀rọ̀ àlọ́ máa ń dọ̀fẹ́ òun máa ń ṣe kinní bó ṣe ń gbẹnu sísàlẹ̀ ló máa gbẹnu sókè ẹnu olórí burúkú tó ní pẹ̀lú àwèrè tó kọ sẹ́lẹ̀ kẹ́yẹn ṣé Yorùbá lélẹ̀ ẹ jẹ́ lọ bèrè lọ́wọ́ bàbá ibi tó. ẹ̀yin Yorùbá ò kí ń rí bí ẹ̀yin ẹ̀ dàbí ẹ̀yin sọ́ọ̀vẹ̀ Yorùbá máa ń fine Yorùbá máa ń fine ìwọ ò fine ó ti gbẹ jù ó gbẹ wọ́n bí ajé ilé kúkú sọ̀rọ̀. ó ti gbé wá ogun ìṣẹ̀lẹ̀ ilẹ̀ Yorùbá níṣẹ́ káwa unit papọ̀ káwa bá ṣe máa ṣe táwa ṣe máa jà ìjà àjàborí òun á máa jáde ni ìgbéraga ọmọ á máa gbéraga lórí social media ẹ̀yin kọ́lẹ̀ ìwà ń bẹ̀ yẹn ọ̀dẹ̀ ọmọ Yorùbá ló gọ̀jù wọ́n máa ń pè ní tó gọ̀jù láyé Yorùbá ló yẹ kó máa dáhùn. ó ní Yorùbá ló gọ̀jù ṣẹ́pọ̀ máa lè ní wèrè burúkú yìí bàbá ẹ̀ tó bá jẹ́ pé Yorùbá ni bàbá ẹ̀ tó bá ní Yorùbá ló gọ̀jù ayé pé bàbá ẹ̀ náà gọ̀ àbí tó bá jẹ́ pé Yorùbá ni ìyá ẹ̀ tó bá ní Yorùbá ló gọ̀jù ayé pé ìyá ẹ̀ náà gọ̀ sọ̀rọ̀ sókè ajáde ṣé àwárí Sunday Igboho bẹ́ẹ̀ tó fẹ́ jà fún Yorùbá látòrí Yorùbá nation ó wá sórí APC látòrí APC olóòfẹ́ jàjà òmìnira fún Yorùbá ẹ̀yẹn rí akíkanjú èèyàn tó lóun fẹ́ jà fún ìlú bàbá òun tó jẹ́ ìjọmọ Yorùbá gidi tó jọmọ ọkọ tó máa ń ṣe pátì tó máa ń ṣòṣèlú tó máa ń ẹjẹ́ àgbà gbogbo ọ̀rọ̀ ṣe APC má ṣe APC àsọ̀rọ̀ APC àsọ̀rọ̀ PDP ìwọ tó fẹ́ jà fún ẹ̀tọ́ bàbá ẹ̀ àtìyá ẹ̀ tó lò dẹ̀ fẹ́ jà fún ẹ̀tọ́ yẹn lóòótọ́ tó wá lọ ń ṣe pátì àwọn ọmọ yìí ó ní kọ̀ọ̀kan tó ń bá bọ̀ tí Sunday Igboho kan tí ò bá ti ní lọ́wọ́ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni bóyá díẹ̀ ló máa kù ààyè ń tọ́ra wa kò tí ì sẹ́ni tó ń tọ́ra wa bí tàwọn ọmọ Yorùbá rí a ní Sunday ló ń gbà yín Sunday yìí gbà àwọn fámìlì ẹ̀ ó gbà àwọn ìyá ẹ̀ ó gbà bàbá ẹ̀ lẹ́yìn pé Sunday iṣẹ́ wo ni Sunday mọ̀ kí ló mọ̀ ṣé security ni Sunday ni kò Sunday ò mọ̀ kankan nípa ọ̀rọ̀ security kò mọ̀ anything fẹnu jáwáyà ní fẹnu wúgẹ̀tì ni onígbéraga èèyàn ni ọlọ́tẹ̀ èèyàn ni ibi tí rìkìṣí bá ti wà òun ló máa ń wà gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń tẹ̀lé nígbà tó jẹ́ pé kí ni mo ti ẹ̀ sọ lẹ́nu tí òdù ọ̀tẹ̀ la fi dá Yorùbá ọ̀tẹ̀ tá a fi dá Yorùbá yẹn ọ̀tẹ̀ yẹn lóyìn generate ó dijọ́ ta bá kúrò ní mọ̀ọ̀tẹ̀ ta bá bọ́ síbi tó bá dáa ṣèbí ìlú tẹ̀ náà ti ń jà kí ló ní ṣe sí ẹ̀yin tẹ́ wà nílùú yín tí wọ́n fa wàhálà àwọn yìí tẹ́ máa jáde Sunday Igboho gbà wá o Sunday kìíní kan gbà wá o ṣèbí ìlú tẹ̀ náà ti ń jà yìí òun ò ṣe dọ́fẹ́ dé ìlú tiẹ̀ kò ṣe dí ọfẹ́ kó dọ́fẹ́ kó wá kó dé ìlú tiẹ̀ kó sọ pé òun máa ń disappear dé ìlú tiẹ̀ kò disappear wọn rí o wọ́n fi ṣetán nílùú yẹn kò sí wọn rí break light Sunday ń bẹ̀ Sunday Adéyẹmọ Igboho ìṣà èmi Igboho ìṣà èmi ẹkùn fún ara mi èmi tí mo máa ń dọ́fẹ́ èmi tí mo máa ń ṣe gbá ẹnu nìkan lárí wèrè síbi wèrè ẹnu nìkan láyé ẹ̀ wà fún ẹ̀yin kan wá wà ń bẹ̀ yẹn tó jàgbàlagbà ẹ̀jù wáyìn sátẹ̀lé kò sí yẹ kó yẹ yín pé orúkọ ló wá claim lórí social media ó wá claim orúkọ ló dẹ̀ ti claim orúkọ yẹn kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe mọ́ ẹ wá tó wáyìn sátẹ̀lé ẹ̀ lọ́pọlọ ẹ má lọ sún àmúre yín kẹ di aṣọ yín kẹ mọ̀ pẹ́yìn náà fẹ́ jà fún orílẹ̀-èdè bàbá yín kẹ jáde síta láti wá jà fún orílẹ̀ ẹ̀yin máa pe Sunday olórí burúkú kan ó máa kó tó yé yín ó máa pẹ́ gan kó tó yé yín kẹ tó dà mọ̀ ẹ mọ̀ pé ìkọ́ ti máa lọ mọ́ yín lára Sunday ní kẹ máa pè kiri ọmọlọ́mọ ń jà fúnra ẹ̀ ó gbọ́n ni òun ni ẹ̀ fi ṣe rí pé kò ẹ̀ tóbi jù ó gbọ́n jù yín lọ lẹ fi rí pé kò ẹ̀ kéré ó kàn fi yín sísàlẹ̀ ẹsẹ̀ ó fi yín sáré àwọn ọ̀jẹ̀ ó máa pẹ́ kó tó yé. kéré o ẹ̀tẹ́ tí gbọ́ ìkéde pàtàkì láti. kò sí kéde kankan tá a fẹ́ gbọ́ ẹ bá mi wojú gẹ́yì ẹ má ti pé ẹ bá mi wo gẹ́yì dáadáa ẹ bá mi ṣe ti bá mi wo dáadáa please let me see your comment in the comment section ṣe ti bá mi wo gẹ́yì dáadáa ẹ ti bá mi wo bí imú àtẹnu ẹ ṣe rí ẹ jẹ́ kí n bá ti bá ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké wàláì abdulsalam wàláì ẹ̀yin sì yàn ọlọ́run rárá kọ́mẹ́ǹtì ẹ bá mi wo gẹ́yìn dáadáa ṣe ti bá mi wo dáadáa now ẹ bá mi wo Fúlàní yìí tí mo fẹ́ gbé wá ṣe ti wo gẹ́yìn dáadáa ẹ bá mi wo dáadáa náà ẹ bá mi wo ojú ẹ bá mi wo ṣéèpù ojú ẹ dáadáa pẹ̀lú ẹ̀fọ́ ọlọ́run gòmágí olómi tí mo gbé wá lẹ́ẹ̀kan ẹ wá wo Fúlàní. Olo illiterate Sunday Igboho illiterate tó jẹ́ pé òun gan. máì ti sọ̀rọ̀ imú ẹ̀ mú fẹ́ kán bá mi wò imú àtẹnu ẹ̀ fẹ́ ó yẹ bá mi wò àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jọra wọn àbí wọn ò jọra wọn ṣé wọ́n jọra wọn àbí wọn ò jọra wọn ẹ kì í gbé kọ́ ẹ bá mi wo ọmọ Fúlàní àáfàá tí mo kọ́ play pẹ̀lú gẹ̀ yẹn ṣé wọ́n jọra wọn àbí wọn ò jọra wọn ẹ̀jẹ̀ gbé kọ́ ó fẹ́ fà wàhálà lálẹ́ yìí lẹ́lẹ́ ya wèrè yìí yorùbá wo yìí mọ́ ṣe iṣẹ́ lọ́wọ́ ẹgbẹ́ sọ̀rọ̀ mi wá lẹ̀ wo lẹ́ni ẹ rò bóyá ẹ ti ṣẹ́jú àgbákò lọ́wọ́ mi mo ní lọ síbi iṣẹ́ lálẹ́ ìṣẹ́ máa kọ́la òtún sì sùn ẹ bá wa gbóhùn sókè Sunday Igboho ní sẹ́ẹ̀ ó ti gbà wọ́n dé o àdìsá ti gbà wọ́n dé ẹ bá wa gbóhùn sókè she's bitter hello ẹ sọ̀rọ̀ sókè àti gbé kọ́ọ̀lù yín.
orin Barrister ó ní ọ̀tá tó fojú hàn ìyẹn sẹpẹrẹ ọ̀rẹ́ bí ọ̀tá ló burú jù lọ. ó ní tó o bá máa jọ́sàká kó yanjú. tó bá máa jóṣòkò ká mọ̀ ẹ́ o. tẹ́rí àwọn ọmọ Yorùbá ti mọ̀ ọ̀tá wọn báyìí àsìkò tá a mọ ọ̀tá gangan lélẹ̀ ó ti ń bẹ̀ iṣẹ́ tí a fẹ́ kí Ìgbòho ṣe ó ní olóyè Ìgbìmọ̀-Jásọlá ló ti ń ṣe fún wa iṣẹ́ tí Tinubu fẹ́ kó ṣe ó ní ó ti ń ṣe yẹn ló ti ń ṣe fún wa yẹn n tá a fẹ́ kó ṣe gangan ló ti ń ṣe yẹn ó ti ń bẹ̀ ṣe rí gbogbo àwọn tí wọ́n ń jáde ẹ rí i pé láìpẹ́ láì jìnnà wọ́n máa kó àwọn èèyàn jùsà tí màlẹ́ ẹlòmíràn wọn ó sì ju rẹ̀ sórùn bí tójú ẹ̀ máa gbà fọ́ nìyẹn ẹ máa wo ohun tí ó padà ṣẹlẹ̀ sí tí wọn wọn bá lọ sọ pé jẹmọ́wọ́ because ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní tí kọmíṣánná tí gbogbo wọn náà tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń làágùn lé lórí yìí tó ṣe kọmíṣánná máa àti àwọn olóyè wọn á jọ débì kan wọn á jọ lé àwọn èèyàn káàkiri pé kí gbogbo wa lè ro oorun sùn tó ti yé yín bẹ́ẹ̀ yẹn tó tẹ́nìkan wà máa sọ pé tí wọ́n ń ṣe fíìmù ni mọ́fì ni abẹ́ ẹ̀gbọ́ bẹ́ẹ̀ yẹn yá wa tó téèyàn kọ́ wà jáde tí wọ́n sọ pé iṣẹ́ tí wọ́n ṣe yẹn o òun máa bring it down abẹ́ get bẹ́ẹ̀ yẹn so kí èmi ò ní sọ fún ẹ pé bóyá kí wọ́n lọ wá gbogbo ẹjọ́ tí wọ́n rò yẹn o kí wọ́n lọ wà bọ̀lẹ̀ o but with time ẹ̀rín tó máa ṣẹlẹ̀. kí lẹ rí sí ìyá àtọmọ tí Sunday Igboho lọ gbà wá àwọn ará Igboho ẹ tó wọ́n jí gbé ní Igboho tó wá lọ gbà ní ọ̀nà Niger State tó wá lọ gbà ọ̀nà bòde ṣáàdú wọ́n ti gbé wọn lọ sí other country ṣáàdìsá gbìyànjú àbí ó gbìyànjú. ó gbìyànjú akọni ọlẹ Yorùbá nìyẹn yìnyín kẹ́ni ṣe mí iṣẹ́ òòṣà ẹni tó bá ń fẹ́ tí jòyè ń fẹ́ tó aráàlú ń fẹ́ nìyẹn ẹni tí gbogbo wa ń fẹ́ nìyẹn gbogbo àwọn tí wọ́n kàn ń sọ pé bóyá kínní pé bóyá tí wọ́n kàn ń rojọ́ ọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n kàn ń rojọ́ ọ̀rọ̀ ìbọn báyá nìsín wọ́n mọ̀ kó gbogbo wọn ẹ rí i pé ọ̀tá tó fojú hàn ìyẹn sẹ́pẹ́rẹ́ ọ̀rẹ́ bí ọ̀tá ló sòrò jùlọ o tó bá máa jọ́sàká kó yanjú tẹ bá máa jóṣòkò ká mọ̀ yín o jóṣòkòlò ká mọ̀ ẹ o gbogbo àwọn jóṣòkòlò gbogbo wọn la ti ń mọ̀ báyìí ó ti ń àwọn òṣè Fúlàní ṣe Yorùbá wọ́n rán wọn jáde o ìyá mi àwọn míín wà tó jẹ́ pé wọ́n rán wọn jáde tí wọ́n sá ni o tí wọn ò sọ tí wọn ò lè sọ̀rọ̀ síta ẹni ó bá láyà ni kó wá wọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. bẹ́ẹ̀ni. ìwọ tó bá mọ̀ pé o ti láyà ó ní kó wá sọ̀rọ̀ síta yìí pé ó fi òfẹ́ wá máa ń lóye Ìgbòho á ti mọ̀ ẹ́ bẹ́ẹ̀ yẹn. a ti mọ̀ ẹ́ pé ọ̀tá ilẹ̀ Yorùbá ni gbogbo àwọn tí ń sọ̀rọ̀ yẹn láti mọ̀ ẹ́ pé ọ̀tá ilẹ̀ Yorùbá ni wọ́n. ẹ rí i pé wọ́n mọ̀ sáà fún wọn ní bó bá ti ṣe yánsìn ẹ rí i pé wọ́n mọ̀ kó gbogbo wọn jù sátìmọ́lé láìpẹ́ yìí. ẹ jẹ́ kí wọ́n tún jáde lórí ọ̀rọ̀ ilé tí gbogbo wọn ṣiṣẹ́ akọ bẹ́ẹ̀ yẹn kí wọ́n tún sọ pé rọ ni wọ́n ń pa bí kọmíṣánná ní ń parọ́ ni o báwọn bí ASP ni o bí ẹkùn ni o bí Tinubu ni o wọ́n máa ṣàlàyé. bí láwọn ní ń parọ́ ni o ẹ jẹ́ kí wọ́n tún jáde ó ti yín bẹ̀ yẹn so kámọ́ wọn èsì pẹ̀ nàró fábùkì ẹni èyí tó bá ti lè dágbó gbé àbí báwọn ṣe máa ń sọ. ní kọ́mọdé máa dẹ́tẹ̀ tó bá ti lè dágbó gbé ẹ ṣe ń bàbá mi. ẹ tẹ bá lè rán yín sẹ́kàn tẹ bá máa bá mi jẹ ẹ lọ bá mi wo bi tí ẹ bá mi wo bi tí olóyè ìbá kínní wà nísìn ẹ lọ bá mi fọwọ́ kàn wọ́n lára bára wọn ò bá jó yín lọ́wọ́ ẹ wá sọ fún mi pé ara wọn ò everybody ló ń gbóná tinútinú lọ́wọ́ yìí nítorí iṣẹ́ tó lóye ṣe yẹn lóbi iṣẹ́ kékeré. ẹ gbà mí. èèyàn kan ò kàn lè lọ fèsì kò lè jáde kó sẹ́kùn fẹ́ wọnú gbó wọ́n ṣe fídíò kan of recent bóyá ní gangan ni wọ́n lọ ṣe tẹ bá rẹ́yìn kùlé ilé tí wọ́n ti ṣe yẹn ẹ ti mẹ́ pé fíìmù ni wọ́n ń shoot ó ti ẹ̀yìn bẹ̀ yẹn wọ́n lọ mú yẹn kan wọ́n dá dọ̀bálẹ̀ wọ́n wá ní ọ́fíìsì Gani kò jìnnà sí ilé o kò jìnnà sáré o. ó yẹ kẹsẹ́ ní fídíò yẹn fún mi ká pè ó yẹ kẹsẹ́ ní ẹdùn náà ẹ̀yin fáìsì mi ẹ jọ ẹ bá mi dá owó mo fẹ́ fi ọlọ́pàá mú ẹni tó pè yín mo fẹ́ fi ọlọ́pàá mú yín sà Ògún gbọ́ àní mo fẹ́ fi ọlọ́pàá mú ẹ máa gbọ́ from my lawyer. ẹni kí ló bá yín fara tálẹ̀ rán ẹni sùn tálẹ̀ rán iṣẹ́ náà kókò ló bá yín fọwọ́ kan tálẹ̀ ní ká lọ fọwọ́ kan ara ẹ̀ ná. ẹ̀yin ni mo ránṣẹ́ ẹjọ́ ẹ bá ní fọwọ́ lọ sọ àwọn tó ń wò wá ẹ̀yin tó wà lórí YouTube àwọn tó ń wò wá kọ́ o bàbá irú bàbá onígbò yẹn
Yorùbá bó nígò tí ń bọ́ tá tí ń bọ́ tó yẹn tẹ bá lè bá mi mọ gẹ́ẹ̀tì ilé rẹ lọ bá mi fọwọ́ lára ẹ jẹ́ kí nẹ́tíwọ̀kì yóò dáa àgbọ̀n nǹkan tẹ̀ ń sọ. mo fẹ́ mọ temperature bí temperature weather ṣe rí. bàbá àfin àbí. Bàbá àfin ẹ bá ní fọwọ́ kan lára. nẹ́tíwọ̀kì yóò dáa kẹwù kí ni temperature. àgbọ̀n nǹkan tẹ̀ ń sọ nẹ́tíwọ̀kì yóò dáa. èmi kọ́ lè mú àwọn tó ń. láyé mi mo ká sí. mo fẹ́ kẹ́ ẹ lọ fọwọ́ kàn wọ́n lára káwo temperature. lọ́dọ̀ yín èmi ò gbọ́ nǹkan tẹ̀ ń sọ àwọn ẹ gbọ́ ní ìkànnì ìṣẹ̀ wọ́n ní mi ò gbọ́ nǹkan tí wọ́n ń sọ èyí sọ pé ẹ̀ ń gbọ́ àníkà ní èmi kọ́ lè ránṣẹ́ àwọn tẹ̀ ránṣẹ́ wà lórí YouTube kí ló bá yín fọwọ́ kan àwọn OPC lára kọ́nà mi lóògùn. ẹ bá ní fọwọ́ kàn lára ibi títa ni wà ẹ bá ní fọwọ́ kàn wọ́n lára ta ni. ẹ rí i pé wọ́n á máa gbóná tinútinú ni. ta lẹni kọ́ lọ fọwọ́ kàn lára. pẹ̀lú eléyìí àní ibà kì í sọ̀rọ̀ wípé à ń bọ àlè mọ́ lọ́wọ́ bo ẹnu sọ̀rọ̀ mọ́ lásìkò tá a wà ẹ̀. ẹ mẹ́ ń pé iṣẹ́ ti kọjá wípé bóyá kìíní tẹ́lẹ̀tẹ́lẹ̀ là ń bẹ̀bẹ̀. táwọn lẹni kọ́ lọ fọwọ́ kàn lára ká lẹni kọ́ lọ fọwọ́ kàn lára. àrẹ pé wọn ò yíùdì wọn tó ń gbógun dìde ó ti yẹn bẹ̀yẹn tó béèyàn bá dẹ̀ ń gbógun dìde ó ń gbógun tì mí ó ti yẹn bẹ̀yẹn ó ń gbógun tọmọ mi ó ń gbógun ti ìran Yorùbá ni ó ń gbógun tẹ́kì mi ó ń gbógun ti ara mi àbẹ́ understand gbogbo orú àwọn gbogbo yẹn kì í sọ̀rọ̀ Ìgbòho ìjà fún fámílì ẹ̀ ẹ gbọ́ mi lágbọ̀ọ́yé ìyá mi ò rò bóyá ń gbọ́ dáadáa. mi ò gbọ́ yín nẹ́tíwọ̀kì yóò dá sẹ́ẹ̀. láyé mi kò jà fún àwọn ọmọ ẹ̀ wà níbi tí wọ́n wà ó ti ń bẹ̀ yẹn ìyàwó ẹ̀ wà níbi tó wà àbẹ́ kò yẹ yín bẹ̀ yẹn ṣùgbọ́n àwọn tí ó lọ ń gbà lẹ̀ yẹn àwọn gangan lẹ́bí ìta wa àbẹ́ gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ àwọn gangan lẹ́bí wa àwọn gangan lèèyàn ti wá ó ti yẹn bẹ́ẹ̀ tó nígbà téèyàn bá wá ń dìde bẹ́ẹ̀ yẹn tó ń lọ ń gbà àwọn èèyàn mílẹ̀ tó ń lọ ń gbà àwọn fámìlì mi sílẹ̀ yẹn pé yá kí ogun mọ̀ kó wọn lọ ó ti yẹn bẹ́ẹ̀ kéèyàn kan wá dìde yẹ pé no yẹ pé n tó ń ṣe yẹn òun máa bring it down ni ṣe mẹ́ pé ó dìde ọ̀tá sí gbogbo wa nìyẹn. ẹ ṣeun gan sàkátúgbẹ́kọ̀lẹ̀ lómi lẹ́tì. a ò ní jù báyìí lọ lórí ètò yìí ó dàbọ̀.